skis within some minutes. Now, let's see. Champion. Yes. Champion. Okay. Okay. Yes. Let's give people a round of applause. Let me put our money. Ilé ìgbẹ́lá rẹ̀. Torí àwọn kò tání. Bàbá wa olóyè Mọ̀sáyú of Roland. Kọjú sí ìwà. Adéwálé olólùfẹ́ mi ni wọ́n. Báwa. Báwa Bọ́lá Pàtàkì olóyè Àṣùpá. Tẹ́wá ti yọ lọ́ọ̀kan pupa ní àwọn àti kábíyèsí. Kọjú sí ìwà. Olóòṣàlú ẹni. And that is the end of his skis. Ọkàn fi ẹ̀bùn tó ní wọ́n fi hàn wá ní. Ẹ̀tọ́ fẹ́ bàjá Ìbàdàn tí ń bọ̀ nígbà tí ń bọ̀ ní Ìbàdàn owó ẹ̀ sọnù wọ́n wá padà Ìbàdàn ọlọ́wọ́ owó ẹ̀ nígbà wá rí yóò padà wá bàjá bóyá omi ó dàgbẹ̀ yẹ. Wọ́n ti wọ́n rẹ̀ sọ̀rọ̀ àmì nígbà. The third fight today is between Bello Iliya aka Sugar.